ọdún máa sọ̀rọ̀ mo jẹ́ diaspora ni mo ti wá torí náà ẹjọ́ ẹ má bínú ẹ tẹ́tí sí mi diaspora ni mo ti wá nígbà tí mo fẹ́ fẹ́ ìyàwó ọmọ Ìjẹ̀bú ni mo fẹ́ fẹ́ ọmọ Ayọ̀ Adébánjọ màmá ìyàwó ọmọbìnrin lẹ́wà ni màmá ìyàwó mi ní mi ò lè fọmọ mi fún Gàmbàrí ọ̀gá ọlọ́pàá wa ó sọ pé àwọn ṣiṣẹ́ ní Kábà aago 2 ni mo ṣe kúrò ní Kábà lọ́sàn-án ọmọ Okun ni mí àwa ni ọmọ Yorùbá tí wọ́n gbà lọ́wọ́ yín àti ilẹ̀ Yorùbá àtọmọ Yorùbá tán kó sí north Yorùbá ò dẹ̀ bẹ̀rẹ̀ pé ìjọ́ wo lẹ máa dá ilẹ̀ wa padà fún wa ìjọ́ wo lẹ máa dá àwọn èèyàn wa padà fún wa 2 years ago Gani Adams the 𝗬𝗢𝗥𝗡𝗙𝗥𝗧𝗬 wọ́n wá sí Kábà wọ́n wá sí Kábà àwọn èèyàn wa kọ anthem wọ́n fetí ara wọn gbọ́ àwọn ọmọ Okun Kogi wọ́n sọ pé àwa pọ́nbélé Yorùbá ni wá àwa kì í ṣe Gàmbàrí. Mo rántí níjọ́ náà àwọn ọba Okun 18 wọ́n parapọ̀ wọ́n pàdé Ìbà Gani Adams wọ́n ní ẹ bá wa sọ fún wọn nílẹ̀ Yorùbá pé a kì í ṣe Gàmbàrí o Yorùbá ni wá ìsàlẹ̀ Ọya láti wá kò wá láti òkè Ọya ẹ ṣeun àwa láwà lójú ogun ẹ̀yin kọ́ Yorùbá ẹ sọ pé bóyá terrorism ó ń bọ̀ terrorism inú ẹ̀ là ń gbé lọ́sẹ̀ tó kọjá mo fẹ́ bọ́ sọ́wọ́ àwọn bandits bí mo ṣe wà ń bẹ̀ ni mo ń bírífù Ààrẹ Ọ̀nà Kakanfò ọmọ Yorùbá ọmọ ilẹ̀ Yorùbá lọ́lọ́run rán láti save life mi lórí pé ó kú bí 30 seconds kí n dé ọ̀dọ̀ àwọn bandits ni wọ́n ń dá mi ló bẹ́ẹ̀ dúró àwọn ní o àwọn ní ẹ wò wọ́n o ọmọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire ó wọ̀ wọ́n lára ó kọ̀kọ̀ dúró wọ́n dàbọ̀ bọ́ bó ṣe wà láàyè mo mọ̀ pé Olódùmarè ń bẹ ni torí ọwọ́ tó fi di steering mú ìbá gé ìka ẹ̀ méjì kúrò still kò dúró òun ló dá mi dúró tí mo wá ń dá àwọn tó kù dúró tí mo ń bírífù ibà asálọ sọ́dọ̀ àwọn sójà ní roadblock àwọn sójà méjì ló wà mẹ́ta wọ́n rò pé bóyá káwọn bá yọjú sí bandit wọ̀nyí wọ́n sá lọ báyìí la ṣe wò wọ́n tán lọ wọ́n lọ ojú ìṣẹ́jú méjì lẹ́yìn yẹn ọ̀kan sá padà wọ́n ti pàkan nú ẹ̀ mo rí ẹni tó kúrò lọ́dọ̀ mi sí mo rí òkú ẹ̀ lọ́sẹ̀ in the last 2 weeks alone bandits ti jà ní ilẹ̀ Okun more than 18 times ní Kwara adjacent àwọn ọba Kwara àwọn èèyàn Kwara wà níbàyìí nǹkan tí mo fẹ́ sọ fún gbogbo yín nìyí ìlú tí mo ti wá the last road in Yorùbá land south ibẹ̀ nílùú mi kò sí ìlú mi between my town my village and the Niger River bẹ́ẹ̀ náà ni láti Ṣàrẹ́ ní Kwara gbogbo àdúgbò tó north of Òkè Ọdẹ tó ti ń pààyàn Ìgbàjà àwọn baba ńlá gbogbo ọbẹ̀ yẹn títí lọ Okun títí lọ dé ilẹ̀ Ẹ̀gbọ́n Tápà ibẹ̀ làwọn Fúlàní wà o ibẹ̀ làwọn Fúlàní wà o a ti ṣe káùntì wọn àwọn ọdẹ Okun a ti lọ ṣe káùntì wọn we took 77 photographs ibi tán wà nínú igbó ńlá yìí tí ò séyìn except àwọn a submit fún DSS wọ́n ní kò wá actionable nǹkan tí mo fẹ́ mo sọ fún ààrẹ lọ́sẹ̀ tó kọjá àwọn sójà tí wọ́n pa kan èyí wọ́n sọ fún wa pé lálẹ́ àná pé bandit to more than 50
náà kọjá títí south west náà ń bọ̀ nǹkan tí wọ́n sọ fún ọ ní pé gbogbo bandits tó wà ní Kogi, Kwara, lọ́ọ̀kè Ògùn àti Yẹ̀wá ibi báyìí náà ń bọ̀ o. You cannot tackle insecurity in Yoruba land down here. Ẹ lè pa wọ́n bí báyìí o, but ọ̀dọ̀ wa ní gateway. Tẹ́ ẹ bá jà, ẹ ò lè fi wá sílẹ̀ o. Ẹ ò lè fi wá ibẹ̀ tẹ́ bá lè solve problem yẹn ń bẹ̀. Ẹ ti solve ẹ̀ nílé nìyẹn. Ẹ jọ̀ọ́. Ní kúkúrú. Àwọn wo ló jẹ̀bi tí terrorism fi wà báyìí? Nọ́mbà 1 àwọn tó jẹ̀bi ni àwọn ọmọ Yorùbá. Ẹbí wa ní ṣé ni la ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ pé àwọn terrorism ń bọ̀. A ti wọ́n láti 2014 pé tó bá ti parí ní Midwest, South West number o, èyí kọ́ lè ṣe ń gbọ́ ẹ̀jì. Àwọn North ẹ jẹ́ kí n sọ fún ìjọba North ni wọ́n kó wa sí. Mo ti gbé 66 years of my life in the North. I know what is happening. I know the Northerners, the Fulanis, bá a ṣe ń sọ̀rọ̀ báyìí, wọ́n máa rẹ́rìn ni. Wọ́n ní ṣebí ẹjọ́ nìkan ni Yorùbá máa rò. Ṣebí wọ́n lè kọ pépà, wọ́n lè kọ memorandum. Ṣé kúrẹ́ǹtì la fẹ́ jẹ? Mo ti gbọ́ létí wọn. Mo ti lọ Kánò ní méjì tí àwọn Fúlàní ń sọ pé tí àwọn Ìgbò bá fẹ́ lọ wọ́n á jẹ́ kán lọ wọ́n á nídìí wọn ṣùgbọ́n àwọn ò jẹ́ kán lọ torí pé tó bá jẹ́ kí Ìgbò lọ Yorùbá náà ń lọ ṣùgbọ́n wọn ò lè jẹ́ kí Yorùbá lọ torí pé àwa náà depend on ẹjọ́ ẹ tẹ́tí sí mi ẹ má bínú wọ́n ní ẹnìkan wá dìde wọ́n ní 2 conditions náà lè fi allow kí Yorùbá kúrò ní Nàìjíríà. Number 1, tá bá sign treaty pé àwọn trucks wọn ó lè deport without hindrance. Wọ́n lè jẹ́ kán lọ. Number 2, àwọn Fúlàní sọ pé under no circumstance can the West go with Lagos. Lagos láti dúró as federal capital kò lè lọ pẹ̀lú ilẹ̀ Yorùbá. Kennedy, Babangida, Dangote, gbogbo wọn bẹ yẹ business wọn ò sí náà Èkó ló wà. Ẹ jọ̀ọ́ o ẹ̀yin ènìyàn mi. Àwọn alájẹbí o, ó pẹ́ ta ti ń gbọ́ kíni kí la ṣe nípa ẹ̀ á ti ń dojọ́. Gbogbo agbára tó ti sọ fún wa yìí, ibẹ̀ ló wà. Kí ló dé táwọn ọba South West Kogi and Kwara tó ń gba màálù tó ń gba ẹ̀wà lọ́wọ́ àwọn Fúlàní tó ń gbàgbọ́ nínú. Tí àwọn ọba àti àwọn èèyàn wa ń talẹ̀ fún Fúlàní ẹ jọ̀ọ́ o. Secondly, gbogbo North tribe tó wà ní North ó lé 60 organisation ẹ̀yọkùn ní Art Consultative Forum tó bá ti sọ̀rọ̀ báyìí wọ́n gbọ́ nìyẹn. Yorùbá jẹ́ 1 tribe. Adẹ̀ni group tó lé ní 200. Ẹ wo group tó list bíbá. Ṣé ni gbogbo wa ti kápá pé èmi ló máa dọ̀gá? A ò fẹ́ràn ara wa. A ò fẹ́ tẹríba fẹ́nìkejì. A ò lè pa àìparapọ̀ Yorùbá. Òun ló fa wàhálà tó wà lẹ́yìn. Tí Yorùbá ò bá parapọ̀, ẹ ò lè solve problem yìí o, òtítọ́ ni o. Ẹ parapọ̀, ẹ wá ara yín, ẹ di ara yín mọ́ pé gbogbo wa ń kú lọ o. Ọ̀run jábọ̀ kì í sọrí ẹnìkan. Tí gbogbo Yorùbá ò bá papọ̀, kò sí pété lè lọ. A tún sọ pé Yorùbá dàbẹ̀ ni pé Yorùbá people wọn ò mọ situation tó wà ní Nàìjíríà. A rò pé insecurity ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ wá gbalẹ̀ wa, wọ́n fẹ́ ṣe kéde. No, it is more than that. North ni mo ti ń gbé. Bàbá sọ̀rọ̀ 1840 ká defeat àwọn Fúlàní ní Òṣogbo.
wọ́n dá àwọn jihad padà on the war front but mo lè sọ fún yín for one kọ́bọ̀ pé láti gbà tó mo yẹ ti parí the Fulanis consider themselves at war with the Southwest, with the Yoruba. Wọ́n dẹ̀ fẹ́ kọ́ńkà wa títí dé tí òkun ní. Kí ló dé tó jẹ́ pé the first road in Nigeria tó bá ti jáde ní òkun Amadu Bello Way náà ń pè é. Àwọn ló sọ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ilẹ̀ Yorùbá a ní láti parapọ̀. A ní láti fọwọ́sowọ́pọ̀. If not, we are in trouble. Ẹ má dẹ̀ lọ pé ẹ lè solve problem nílé nìkan. Láì tọ́jú Kwara, Kogi, Òkè Ògùn àyẹ̀wá ẹ̀ tí solve problem o ẹ ṣe. Ẹ ṣá wọn láti wọ́n.